Nàìjíríà gbọ́dọ̀ sí. Kí ló kọ yín sà? Oríyọmí Ọlámilékan. Ẹ sọ̀rọ̀ ìdílé o. Oríyọmí Ọlámilékan. Irú iṣẹ́ wo lẹ ń ṣe? I'm an IT and DJ. Kí lẹ pé? IT, Internet Technology and DJ. Ṣé ọmọ ilé ìwé ni yín ni? I'm graduate, ND Oda. ND Oda school. Adédoyin Private Polytechnic Ilé-Ifẹ̀. Ìlókù. Ilé-Ifẹ̀. Ilé-Ifẹ̀, ok. Kí ló ṣẹlẹ̀ tó gbé ilé rẹ̀? Ní ọjọ́ end of this June, Honourable Wole Oke wọ́n wá sí ìlú wa láti wá ṣe rally. Ibo ni Ìpètù Ìjẹ̀ṣà. So ọjọ́ yẹn ó yẹ kí n máa lọ Adó ni because mi ò gbé ní Ìpètù, Adó ni mo ń gbé. On my way preparing to just move out from the town, and one of our gang member, gang leader, Omakin, called me that okay, Ibolowa máa bọ̀ ní garage níwájú palace. So as a gang leader, I can't mo lè jàníyàn ẹgbẹ́ ayé Black Axe. So mo rush lọ bẹ́ẹ̀ mo lọ bá tí máa dé Total finish station mo rí bẹ́ẹ̀. So tó wá ṣe ń bọ̀ ó sì ẹ̀gbọ́n kí ló ṣe yín lára báyìí wọ́n nípa àwọn accident ni pé kí n bọ̀ báàgì tó wà lè pé kí n gbà wọ́n dẹ̀ ṣe ojú accident yẹn hàn mí. Ẹ̀gbọ́n kò wáyé kẹ́ wà ní orí bíbá yìí hospital yẹn kan máa lọ onítọ̀nà rẹ̀ bíbá ti fún wa lówó pé mo ní àwọn ọmọ ẹgbẹ́ báyìí ṣẹ́ ni fún wa ní fìlà oníkan máa wọ̀ rí Honourable Wole Oke. So along the way tí wọ́n ṣe dé Honourable Wole Oke wọ́n gba iwájú palace yẹn lọ bẹ́ẹ̀ yẹn síta mẹ́rin jáde padà sẹ́yìn palace for mini rally. So tán ṣe àwa náà la lead wọn la clear road fún wọn gbogbo workout yẹn. Ìgbà tó dẹ̀ máa dé wọn palace ẹnu ọ̀nà ibi tó ti ṣe meeting yẹn la dúró sí because based on the viral party they can come to come violence, so we are here for security, we are there for security purpose. So the next thing when the honourable is about to go, he has shared money ó ti fẹ́ everybody lówó fárúgbó lówó fẹ́ everybody, but ó wá ní mo rò pé bóyá pé káàṣì tó gbé lọ́wọ́ làwọn èèyàn rí tán ṣe bo mọ́tò wọn pé wọ́n ní ráyè kọjá lọ anywhere. So we as a security personnel tí ọmọ Akin sọ fún mi pé iṣẹ́ tóun gbà ní pé security pé ọkì gbé kinní tó wà nù báàgì tí mo gbé fún ẹ̀yàn jáde ká fi clear away. When I open the bag mo bá bọ́n bẹ́ẹ̀ ó ní kí n gbé jáde tí mo ṣe gbé jáde nìyẹn. Tí máa ṣe gbé jáde báyìí tí DPO wa ní Ìpètù Ìjẹ̀ṣà wọ́n wá ní dúró tán ṣe sọ pé dúró yẹn ẹ̀rù bá mi mo ní láti sá cause ìwọ tó jẹ́ bí leader wa gan o defend mi pé kòkan báyìí so mo ní láti sá pẹ̀lú kinní yẹn. So along the way wọ́n ṣáà mú mi tí mo dé station yẹn. There is nothing like APC ni mí, bàbá mi ìyá mi gbogbo family wa APC ni wọ́n, èmi gangan inú APC náà bí mi sí. There is nothing like harm Honourable Wole Oke is our true leader.